Hello everyone, I'm here to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV, and please I want to encourage you to continue watching this channel. Make sure you continue to watch videos on this channel and God will bless you. Thank you so much for watching videos, and please don't just watch videos on this channel. Make sure you click on the subscription button, click on the like button, and then share every video you watch on this channel to your lovely ones, and then make sure you send us your comments and we will reply your comment immediately, and the Lord bless you. And please, before you go, this movie you're about to watch now, this movie, very powerful, very interesting, and very inspiring. EEWO, that's the title. EEWO, very interesting. Make sure you watch it from the beginning to the end, and don't just watch it. Please, I beg you, please click the subscription button and make sure you give every video you watch on this channel a thumbs up, and make sure you send us your comments. We will reply your comments. The Lord bless you. I love you. Bye bye. Ó ga o, ó ti rẹ̀ mí. Mi ò. Daddy. Ẹ̀yin ni. Daddy, kí ló ṣẹlẹ̀? Látòjọ́jọ́ yẹn tí ẹ gbàgbé mi, ẹ jẹ́ ó sì pẹ̀lú ọmọ kankan nílé. Daddy, kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ dúró tì mí. Daddy. Jẹ́rọ́lá, ó wù ní ká jẹran kó pẹ́ lẹ́nu, kò fọ̀nà fún báyìí ni ó jẹ́, kò wẹ̀ mí náà kì í fi ọlẹ̀ wíwá tí mo wá báyìí. Jẹ́rọ́lá, mo wá kí ọ lọ ni. Jẹ́rọ́lá, nítorí kókó báyìí làrán fàdítì, ọ̀rẹ́ ní kó bọ̀, àìṣe nífura rẹ ní dà ọ́ láàmú. Jẹ́rọ́lá fura rẹ. Ojú kókó báyìí lálákàn fún sọ́rí o, mo fẹ́ kó o ṣọ́ra o. Daddy, ẹ dúró tì mí, kò sí kò tí mo fẹ́ ṣe. Daddy. Kẹ dúró tì mí. Ẹni sùúrù máa pè é padà. Sister, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà? Daddy, dúró náà. Sister, ẹ ṣọ̀pẹ́ ẹ wà okay. Hello, are you okay? Hello, understand. Ṣé ní environment tẹ wà yìí ó dangerous gan o, àwọn kidnapper wà káàkiri, ṣé láti ibàyí sí ibàyí wọ́n rọ́ọ̀bù gidi nù, ẹ sọ pé wọ́n ṣe ní ti fún yín ṣá. Wọ́n ṣe kókó fún mi, ẹ lè understand, kò lè wẹ́ máa lọ. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ ọkọ dìde nù? Get up. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ta ló fẹ́ dúró tì mí báyìí? Daddy yẹn tó ti lọ, ta ló fẹ́ dúró tì mí báyìí? Daddy, pẹ̀lẹ́, sorry, wọ́n ṣe irú bíbá ló yẹ kó ti máa ṣe gbogbo ẹ̀. Anyway, I go by the name. Dúró lórúkọ mi, mo dẹ̀ ṣetán láti dúró tiẹ̀ dọ́jú alẹ́, inú mi máa dùn láti mọ orúkọ ẹ̀. Jẹ́rọ́lá lórúkọ mi. Jẹ́rọ́lá, but ọ̀rọ̀ tá à ń sọ yín báyìí gan, ó wà risk, ibi tó wà yìí gan ó dangerous fún ẹ ní ká kún bí báyìí, so a máa discuss ìyókù later. Mi ò dá yín mọ̀ ẹ̀dẹ̀ ní kí tẹ̀lé mi. Pẹ̀lẹ́. Jẹ́rọ́lá, mo ṣe wọn. Jẹ́rọ́lá,
mọ̀ ṣeun Jẹ́nrọ́lá. I don't understand. Hello. Ṣé o fi ní pé mo lọ́bẹ̀ báyìí? Ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti ń ṣàkíyèsí arẹwà kan ládùúgbò yìí. Mo á wò pé tí òkè ò bá lọ bá mọ̀ọ́mọ̀ máa lọ bá, inú mi á dùn láti ní jù báyìí. Actually, mo try to enjoy bóyá ojú yín ló familiar but èyí dájú pọ̀ yẹn ni wọ́n lọ sí. Ojú mi ló. Yeah, ojú yín ló familiar pé I'm trying to get more mi ò mọ̀ bí mo ti mọ̀ yín. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo lè mọ́rúkọ yẹn. Jẹ́nrọ́lá lórúkọ mi. Jẹ́nrọ́lá. Anyway, dúró lórúkọ tọ̀dọ̀. Nice to meet you. Ìyá mi ti ṣe délé dúró. Àlá. Ó máa ń ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ fẹ́ ni. So possible ká ti máa ṣeré ìfẹ́ láti ojú oorun sí inú. So inú mi dùn láti meet ẹ. Ẹ lè understand ẹ máa ròyìn kó ń ṣe kọ́. Ṣé o máa ṣé mo lè gba contact? Contact, just contact, right? Contact, no problem. Okay. No, we don't. Alright. Okay. Jẹ́nrọ́lá. Yeah, Chat to you. Alright, thank you so much. Jẹ́nrọ́lá, right? Alright, thank you. Okay, just guide me lójú àlá mi because I don't understand. Really. Ìyá Emoji, sọ́ọ́rí tí mo tiẹ̀ ní mo fẹ́. Ẹ ti ẹ̀ dúró gbọ́ bàbá. Nǹkan tẹ́ ṣe last time èmi ò like rárá. Kí ni? Èwo ni kéèyàn kan fẹ́ mi kéèyàn kan máa fẹ́ mi. Mi ò like nǹkan tẹ́ tiẹ̀ ṣe. Ẹ má bá mi try ẹ̀ mọ́. Ẹ má bá mi try ẹ̀ mọ́. Mi ò tiẹ̀ like rárá. Pé mo ní kí Démọ́lá. Mo ò like. Sí ọ èwo ó sì mọ̀ pé à ń gbọ́ ọmọdé ẹ lọ́wọ́ ọkú ni ó níwọ̀n ìjẹ́ kó wọn àkìtàn lọ́jẹ̀ mo fẹ́ràn rẹ nì wọ́n náà kọ́ ọmọ dáadáa ni ọ́ wọn ò dà ń gbọ́lé lu àṣedá ọ̀tọ̀ rẹ wáyé yẹ kó wa lọ kó sọ àmọ́ burúkú sọ orí mo fẹ́ ránṣẹ́ sí ìyá rẹ̀ tí ẹ bá ti pé ìyá rẹ̀ tó rìnrìn àjò lọ fún ṣíṣe tó lọ òun ni bá pè àmọ́ ó lè mọ̀ dé bá mi mílì ti lọ torí ẹ̀ mo fẹ́ kó bá mi sọ fún un mò ń labẹ́kúta bẹ́ẹ̀ ni o àbí èkó ń labẹ́kúta àpẹ́ ìná ń jíṣẹ́ fún mi pé àfi kí n labẹ́kúta pé ó ní nǹkan tí Ọlọ́run fẹ́ fi mí ṣe ń bẹ̀ sí ò wá sí mo gbọ́dọ̀ lọ. Ẹ dúró gbóná Abẹ́òkúta tẹ́lẹ̀ ń lọ yìí ṣe léèyàn bẹ́ẹ̀. ìbéèrè dáadáa ló béèrè ọ ní ọmọdé àgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ lóòótọ́ n ò léèyàn bẹ̀ pàápàá mo jí n ò lẹ́bí kan bẹ̀ báyìí kò séèyàn kan tí mo mọ̀ lọ nígbà tó sì ní kí n lọ ṣé wọ́n wà dúró ní lọ ni ń lọ n ò léèyàn lọ́hùn àmọ́ mọ̀ pé kò ní sí wàhálà torí. Ẹ mọ̀ yí pé díwọ̀n dà tẹ́ lọ sí last time yẹn ẹ mọ̀ yí pé padà wálé ẹsẹ̀ pé kí màmá fún yín gáì kí màmá mi fún yín ní rice tẹ́ bá tún dé last time yìí wọn ò ní fún yín ní nǹkan kan. gbẹ́nu rẹ lọ ọyẹ gbàgbé ọ̀rọ̀ tó sọ sí ìyá rẹ ò sọ sí mi rí ṣé torí pé mo wá fẹ́ràn rẹ tó súnmọ́ mi náà ní kíni ṣe béèrè tí mo lọ́jọ́ yìí bẹ́ẹ̀ mo kó sọ́wọ́ àwọn ọmọ burúkú tán gba gbogbo owó lọ́wọ́ mi mo fi padà dé tí ò sí kankan lọ́wọ́ mo ṣe ní kí ìyá rẹ fún mi gbá fún mi láwọ̀ eléyìí ò lè rí bẹ́ẹ̀ kò ní sí wàhálà tí ìyá rẹ bá ti dé jíṣẹ́ fún ìyá rẹ pé òun l'Abẹ́òkúta òun mọ̀gbà tí wọ́n dé ó ní kankan tí mo fẹ́ lọ sí náà so gbìgbọ́ ẹ̀ ó wá lè jọ́ la ó sì lè jọ́ tó la àmọ́ wọn lọ mo ní kí n rán ọ sí ìyá rẹ so ti yọ báyìí ọmọ dáadáa jíṣẹ́ fún ìyá rẹ o ó dáa o ọkà rẹ sí ọ àmọ́ sọ fún ọ lè gbọ́ tí wàhálà gẹ́gẹ́ mi lọ́ máa palẹ̀ mọ́ ẹ̀rù nílẹ̀.
I say I pray for right. Arábìnrin jẹ́ ń rí ẹ. Jẹ́ ń rọ́lá ọmọ Àjọkẹ́. Lórúkọ ìyá mi nìyẹn. A bí ẹ ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1998. Ọmọkùnrin kan wà tí o ṣe pàdé dúró ìbádá kí o dùn ṣíṣe kó má bàa bọ́ ọmọ lọ́wọ́ torí òun lolódò àyànmọ́ látòdì òun wá. Má fi gbígbó ṣaláìgbò kó o dùn ṣíṣe. Má gbòǹjalẹ̀ rẹ fólógbò jẹ o. Má gbòǹjalẹ̀ rẹ fólógbò jẹ o. Ìbádá kí o gbọ́ kìlọ̀. Gbọ́ ìkìlọ̀. Má gbòǹjalẹ̀ rẹ fólógbò jẹ. Rárá, òṣìṣẹ́. Ẹ ṣeun. Ó dáa o. Ẹ jẹ́ Mo ní kó máa lọ ná. mo ní. Mọ̀ lọ. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. mo sùn ọ̀rẹ́ rẹ̀ àtàtà ẹ ṣe àpòkò pa ikú ó wà lọ́rẹ́ kí ló wà ọ̀fà làkíní ẹ̀rẹ́ tó máa fún mi yẹn kọ́. mi ò mọ̀ pé mi ò gá yìí. ọ̀rẹ́ mi ẹlẹ́ bẹ́bí kí ló ṣẹlẹ̀ ó jẹ́rìí ẹ̀jàre ọ̀fà náà tó wà ó jẹ́rìí ẹ̀jàre. ni mo ti gba gbogbo ẹ̀ sára ó ti ṣe. ẹlẹ́mi tilẹ̀ ojú tilẹ̀ yìí ókè. ọ̀rẹ́ mi èmi ni ẹ̀jẹ̀ Hello. ẹ̀ta o. ẹ wo bàbá kò sáyè yẹn lọ́wọ́ tá a wà yìí ṣe ti gbọ́ wo ni owó tẹ máa tọrọ káàkiri ẹ lọ jàre kẹ get out ọ̀gbẹ́ni dákẹ́ ẹ get out kẹ máa lọ jọ. ìwọ ni tẹ máa ti fi àárọ̀ yín ṣe rádaràda ẹ máa falẹ̀ yín máa tọrọ owó káàkiri kí ni bàbá ẹ sún ẹ̀yìn kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. èdè tó ọmọ mi ti ń bì kan tẹ́lẹ̀ ni ìwọ ni pé ṣé mọ̀mọ́ yín ti pé ẹ lọ kò sówó ń bì ẹ lọ báyìí máa tọrọ bárà káàkiri ṣó wà òkè owó ní kí n máa wà òkè àwọn bàbá ilé o tí yóò bá fún wọn lówó owó mọ̀kán tó máa fowó ẹ̀ ṣe ẹ wo ẹsùn ẹ̀yìn kẹ lọ. ọ̀dà fara rẹ balẹ̀ ọ̀ tiẹ̀ ní sùúrù ọ̀ tiẹ̀ wò pé àgbàlagbà ló ń dó wájú rẹ kọ́ fara balẹ̀ náà. ẹ kú àgbà ẹ wò kí lẹ gbé síbí ẹ má fi nà mí o. n bá sọ mi ní bẹ́ẹ̀ nù rẹ. aṣọ burúkú wo nu. ó dà wọn bá tirẹ̀ wá ọ̀tọ̀ ni tí mo bá débi. kí lẹ fẹ́. ẹ dákun àlejò lèmi ládùúgbò yìí
mo ṣe dolu yìí bọ́ṣọ̀pù lọ́hùn níbi táwọn ọlọ́kadà máa ń dúró sí ẹ̀yìn. èwo níbi tọ́lọ́kadà máa ń dúró nǹkan tẹ́ bá fẹ́ ní kókó kí lẹ fẹ́. iná mọ̀ ń tọ̀ mo ní bọ́ṣọ̀pù ibi tí mo ti bọ́lẹ̀ lọ. èwo ní bọ́ṣọ̀pù ibi tẹ́tẹ́ máa dẹ̀ sọ ṣó wà òkè bó ṣe máa ń gbà yín nìyẹn kí lẹ fẹ́. elédùn àmàṣàánú wa ń lù dá mo bọ́lẹ̀ bọ́ṣọ̀pù lọ́hùn ẹ̀yìn mo sì ń wá ilé mo fẹ́ gbà mo sì ń béèrè bọ̀ mo fẹ́ gbalé o wọ́n sì ní kí n mọ̀. ẹ dúró bàbá ṣé ń gbà tẹ̀fẹ́ wá gbalé yẹn ibi ìbàdàn náà ti wá kọ room to rent sí wa láyà wọ́n wá ní pé ó yá o ibi náà ti ń gbalé tẹ̀fi wá kẹsẹ̀ lẹ́sẹ̀ òṣì tẹ̀fi wá yà sí bíbà. ẹ̀dùn rárá sí mi ní abirú èwo rẹ̀. sọ́rọ́ nǹkan tí wàá ń bíbá ẹni ilé fẹ́ wá dà lẹ́bi ṣó wà ókè. bàbá yìí náà ti ṣe ọmọ Jésù. bus stop 30 kúrò yẹn ló ti ẹkẹ ti bẹ̀rẹ̀ àwọn agent máa wà bẹ̀rẹ̀ kúrò tí máa rí wọn gan tó ti dúró síbẹ̀ ibẹ̀ ló ti ẹkẹ ti bẹ̀rẹ̀ wọ́n ṣe àwọn nǹkan tí máa ṣe okay yeah ẹ lọ straight down báyìí tó bá ti wá débi bẹ̀rẹ̀ kan turn by your left. lápá òsì báyìí. exactly ti gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni so ẹ kàn bèrè ẹ máa ṣe àwọn agent ọ́fíìsì wọn wà bí. ẹ̀yin tí n bá lọ sísàlẹ̀ kí n yà sọ́wọ́ sí wọ́n rí bí o kárẹ̀ yóò dà fún ọ. ọmọ ṣe sùúrù ọmọ ṣe sùúrù àtàsí lẹ́jọ́ kọ́kọ́ tójú. bàbá ẹ̀ mo tó yẹ pa wèrè mọ́ra tí gbogbo ẹ̀ mọ́ yà tí ò wá òkè bp máa rí o bp irú àwọn bàbá eré lè lọ́ wá ń sọ. ó ṣì ó wà lára ẹ fún mọ́ pa bí nǹkan mi. mo fẹ́ mú kọ́nu lé mi mọ́ ọ̀nà tó dóore. má ti lọ mo ń bọ̀ ó wà lára ẹ. ẹ dáhùn. sí òsì. nígbà tá a sì ń sọ̀rọ̀ pé ó dá o a nílò ilé ni o. ara ọmọ yóò yá o ó lọ pé fámìlì bàbá ẹ̀ kan tún wá ó ti sick. ṣe ẹ gbà mí. ó tún ti fọwọ́ kọ́ báàgì. ìjà kíni sí ọ sáárà sí mi ni ọ sì fi mí lẹ sáyé tèmi. ọ̀pẹ̀lẹ̀ ayé yín náà lẹ wà yìí ayé yín lẹ wà tẹ́ ń ṣe pàpà ààrẹ àti wo ìyá ó mọ ọ̀nà dáadáa náà tẹ́lẹ̀. bàbá ṣe mo nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ wo building yìí ẹ wo wájú bíbá ìwé ìrìn èmi náà ni mo manage you know since that. ọmọ yìí ti padà ya wèrè ṣé kán wá máa. èmi kọ́ ló ń manage bóyá any choice bàbá ti wí ọṣẹ. bóyá ọmọ aláìka tí mo kọ nílẹ̀. inú bí. bóyá láìké mi mọ bóyá lè má jẹ dùn déèdì. àwọn bàbá tó ti pààrọ̀ wọn ṣẹ̀ sí. ẹ gbà mí wo arábìnrin pé kí n mọ mọ́nẹ́jì lọ́dọ̀ rẹ. ṣe ẹ lè manage. kò sí wàhálà ṣé mo kọ́ sí ìlànà rẹ̀ ní oníkótà sọ̀rọ̀ tà sí ìyànjú ẹ lọ sínú kọ́pà yẹn wọnú ẹ máa rí check kan bẹ̀rẹ̀ ni mo fi máa gba tẹ́gùn bẹ̀rẹ̀ kan jókòó síbẹ̀ kí n jókòó bí ọ̀bí. o ṣe yóò dà fún ọ ọmọ inú rẹ lọ ọmọ inú rẹ lọ oníranú ọkàlẹ̀ dàbí ọmọ gidi. bàbá ẹ. bíbo de sáré gbà ní ọ̀la bàbá rẹ dúró kì í sí ẹ ó lè dúró kì í sí ẹ. bàbá ẹ dúró kí ni mí ní gbọ̀ngbọ̀n lẹ́yìn inú ilé báyìí kí ni omi tẹ̀ wọ́n lẹ̀ kí ni tìmọ̀ mi tẹ̀ wọ́n sílẹ̀. mò ń wọ̀n mi. wọ́n sọ fún mi tí wọ́n tẹ̀sán nọ́mbà wọn it look fetish kí ló dé. omi tí wọ́n lọ́jọ́ kọ̀ọ̀kan wà. ní kàn wọ́n mi fábò wà náà. àbọ̀ yìí mélòó like how many times mo sọ fún yín pé mi ò like mi ẹ wo look at all the compounds now mo ò like ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ̀ yín mọ́ náà. ìjẹun ọ̀la kò lè yọ omi lásán náà ni fábò wà ní. bàbá ẹ jọ ẹ má tún jẹ́ kí n rí omi kẹ́ ẹ wọ́n mi sínú ilé nínú bíbá ìmọ̀ mi ò fẹ́ wàhálà o mo respect yín sà ẹ jọ ẹ má wọ́n mi mọ́. ìjẹun ọ̀la ẹdun òkè jẹrẹ omi lásán ni ọmọ yóò mọ nǹkan omi fábò wa náà mọ wọn mi fún kò mọ yé mi o.
òun léegun jẹ́ ọjọ́ tí a bá porò òun lóró ń gbà bàbá pòkù ní pópó alàyè ní dáhùn jẹ́ rọ́lọ́. ta lélẹ̀ èmi tún lélẹ̀ ta lápẹ̀ta ní ìyọjú ó dáná kọjú sí mi kí n kọjú sí ẹ torí ojú kòrò kí n pojú kòrò jẹ. bàbá èkó jẹ́ rọ́lá mo pè ìwọ ló ń yọjú sọ fẹ́ kú ni àbò fẹ́ lówó. lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún owó pa rẹ̀ balẹ̀ ọ̀pẹ jẹ́ rọ́lá nù jẹ́ rọ́lá ò sì dá ọ lóhùn ǹdèmí sọ ní kí n wá jẹ́ ọ àwọn àgbàtà ní òpèrè ní tọ́lá kí ló wá jẹ́ ń bẹ̀. ọmọ yóò ṣàfẹ́ òkú ó bá ní kò tí ì bàjẹ́ ọmọ náà náà àárọ̀ síná sórí iṣẹ́ tó wà lọ́wọ́ mi ó bá ń gbé padà sílé ó lọ gbé fún jẹnrọlá kó wá rí dájú pé mú fínífíní náà ni o kó mú tán bám. lélẹ̀ bẹ́ẹ̀ n tó sọnù ó dà ó nínú ẹjẹ bílẹ̀ kan àbẹ́ èkó o ń wọ́n ń ṣẹ́ o ìjẹnrọlá o kò gbé fún o ọ̀fàkàtì jẹ́ ìyín wọ́n fàjà ni o sì wá ń pè wọ́n dúró mọ́ mi. wọ́n dún lẹ́nu rẹ̀. tó gbé a. kò ní dájú pé mú tán o kó mú tán bámúbámú kó má kú kan báyìí náà. òní kò mú ni jẹ̀rọ láàbì sọ̀rọ̀ káàní sòrú náà ọ̀rọ̀ kan káwọn ohun. ní mò ń mú ẹ gbà mí o ẹni ẹ wò kó sí wọn ní kó bá ń gbé fún jẹrọlá òun mà ló tún mú mo ní kó ọ̀rọ̀ rẹ̀ bá ń gbé nǹkan fún jẹrọlá ó sì gbé ó sì ń mú. ní òun wọra pọ̀ ọwọ́ra o. àbíbo irú ọmọ yìí ọmọkùnrin wo lélẹ̀. kí ni sí ọ̀nà. bí mo ṣe kó ló ń parẹ́ bí mo ṣe ṣe ló ń dà kí ìtì tiẹ̀ gbogbo pẹ̀lú mi sọ́nà ẹ̀ sí mi ni. ẹyin bọ́ọ̀ ní kí n gbé ọlọ́pàá jẹ́ ọlá kò sì jẹ́ ọ mo sì wá jẹ́ ọ sì ní gbé fún ó sì ní kí n mú wò. ó ṣàfihàn kú ikú sí wọn ta sọ́sọ́ lórí rẹ̀ báyìí wọ ọmọkùnrin yẹn. ìwé kọ̀ọ̀kan ilẹ̀ kí n sọ̀rọ̀ rẹ̀ ṣe tọ́gbè tó kú àbí kí n kọ́ àbí kí n ká ṣe sí. kúkú dàmúdàmú. ìtọ́ sọnù èwo lọ alágídí wèrè. ó fún mú mọ̀ mú. arákùnrin ó rọ̀wọ́ mi. ẹsẹ̀ lórí iná mi. bí mo ṣe ṣe ló ń dànù ó rọ̀wọ́ mi ń jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ọ. ó rà nù olófo fáwọn ẹ̀kọ́ gbọ́ mi wò mí kò sí tẹ́lẹ̀ kan ó ṣe fẹ́ mi o bó ti jẹ́ nù tọ́ bá mọ̀ kọ́ ní nǹkan tó sọ àbọ̀ ní nǹkan tó sọ kọ́ jẹ́ mọ̀ èmi bá tèmi lọ. Thank you so much for watching this interesting movie EEWO. Thank you so much for watching from the beginning to the end, and the Lord will bless you. Please, I want to encourage you to continue watching videos on this channel, and God will bless you. Please, I beg you, please, for the sake of God, click on the subscription button and give us the like, and make sure you send us your comments, and then God will bless you. See you in the next episode. Bye-bye.